kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wá pé akúbójú ọjọ́ ṣe rí, mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín olórúkọ púpọ̀. Ó tún ti di Queen Oshazabi. Ayé ọpẹ́ yọ. Ṣé dáadáa ni mo bá yín? Ọ̀dẹ̀ ọ̀dẹ̀ abí? Adúpẹ́ lọ́dọ̀ Elédùmarè, adúpẹ́ lọ́dọ̀ àṣẹ̀dá tó tún mú wa rí ọjọ́ yìí. Mo sọ fún yín pé no going back ni. Mo sọ fún yín pé mo nígbàgbọ́ sẹ̀, bọ̀ ìgbà wo ló máa jẹ́ mi ò mọ̀. Àkókò owó ni mi ò mọ̀. Wákàtí wo ni mi ò mọ̀. Ibo ni gbogbo wa máa ti lọ jubilate mi ò tí ì mọ̀. Bọ̀ kí ni mo mọ̀? Mo mọ̀ pé gbogbo wa la máa jọ gbégbá ọpẹ́ lágbára lọ́wọ́ àṣẹ̀dá. Bẹ́ẹ̀ adúpẹ́ lọ́dọ̀ Elédùmarè. Àmọ́ sọ́sẹ̀ mo ní tí ẹnu wa bá bẹ̀rẹ̀ sí ní kòsẹ́, tí ẹnu wa bá ń kò, tí ohun wa ń jọ nǹkan kan náà, ẹ máa rí wípé láti bọ́ nínú oko ẹrú yìí náà ìgbà díẹ̀ náà ni. And Rome is not built in a day. Gẹ́gẹ́ bí mo sọ fún yín pé ìrírí ayé la máa rí lórí ìkànnì wa nísìnyí, but no going back ni. Èyí tó jẹ́ wípé interview one on one tẹ máa rí wípé yes, nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé lélẹ́yìí. Gbogbo àwọn ìran wa tán ti lọ níbi tán bá wà báyìí, wọ́n máa ṣàdúrà fún àwa generation tí a dìde fún ìran wa lọ́wọ́lọ́wọ́ yìí ni. Wípé ìran yìí, ìran Kóòtù Òjíire, àwa ọmọ aládé, ìran yìí ò gbọdọ̀ parẹ́. Àwa tá a máa ń ṣépè fún àwọn ancestors wa tó ti lọ, àwọn tó ń bọ̀ lẹ́yìn wa, kí ni èmi àti yín èlò wo la pálẹ̀ dè wọ́n tán fẹ́ fi ṣebẹ̀. A mọ̀ wípé ó ti bàjẹ́, bọ̀ ó máa dá lágbára lọ́wọ́ Elédùmarè, ó máa dá lágbára lọ́wọ́ àṣẹ̀dá. Ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àtàbúrò mi, ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan, kẹ wá ṣe cup of tea yín, kẹ wá gbọ́ ọ̀rọ̀ kàbìtìkàbìtì tó jáde láti ẹnu brọ́dà wa, bàbá wa Òjíire tí gbogbo wa mọ̀ bí ẹni mowó. Gẹ́gẹ́ bí mo sọ fún yín pé látọ̀dọ̀ MS Bàbá, látòrí platform tèmi náà, tẹ bá lọ sórí TikTok ẹ máa bá mi tí mo ń jẹ́ Queen Oshazabi ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ó náà ni mò ń jẹ́ lọ́wọ́ comment. Ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ ẹ̀ṣẹ̀ máa darapọ̀ wọn wa lórí ìkànnì aláyọ̀yẹ́, má gbàgbé láti bá wa subscribe, má gbàgbé láti bá wa tarí ẹ̀ síwájú. No going back ni. Ìgbà wo ló máa jẹ́ mi ò mọ̀, àkókò wo ni mi ò mọ̀. Ire o, ire kàbìtì. Let's go there. Ǹjẹ́ ẹni tó jalè tẹ́ wá gé ní ọwọ́, ó kéré ni ó dàgbà ni? Ẹ dákun, ǹjẹ́ ṣé Islam ṣètò nǹkan kan kalẹ̀ pé gbogbo ẹni tá a bá ti gé lọ́wọ́ o, títí tí ó fi jáde nínú ayé, àwa làá máa tọ́jú ẹ̀, làá máa fún un ní jíjẹ mímu? Ètò owó ni Islam ṣe kalẹ̀ fẹ́ni tá a bá gé lọ́wọ́, tó dà mọ̀ pé ọwọ́ là fi ṣiṣẹ́ tá a fi jẹun. So ètò owó ni Islam ṣe kalẹ̀ fẹ́ni tá a gé lọ́wọ́. Bàbá wa Adira, ẹ gbóhùn sókè. Fún yín lórí ìbéèrè tẹ́ béèrè yẹn sà, mo ní interest nínú ìbéèrè yẹn. I'm very interested in that question you asked, and wàláì ó dùn mọ́ mi. Ìbéèrè ọ̀jọ̀gbọ́n ni, Ọlọ́run san yín lẹ́san lórí sà. Bọ̀ ká bá ní ká wò náà, ká bá ní ká wo ọ̀rọ̀ tẹ́ sọ yìí nísìnyí, ẹni tí ń ṣe nǹkan bú láwùjọ, ṣé ń gbọ́, tí bóyá kábíyèsí àbí abọ rẹ̀ àbí àwọn abẹnilórí tí wọ́n fẹ́ bẹ lórí, owó wo ni wọ́n pèsè kalẹ̀ fáwọn fámìlì rẹ̀? That's number one. Ẹ má bínú, ẹni sùúrù, ẹni tó hùwà burúkú láwùjọ tán mú lọ sẹ́wọ̀n, ìjọba nìyẹn o, wọ́n mú lọ sẹ́wọ̀n. Oye tó bá wà nínú ẹ̀wọ̀n yẹn, ìjọba mọ̀ pé àwọn làwọn máa tọ́jú ẹ̀ ń bẹ̀, wọ́n máa fún ní tó máa jẹ́ inú ẹ̀wọ̀n yẹn ń bẹ̀. Oye ó dáa kò dáa, ó jiná kò jiná, máa jẹ́ ń bẹ̀. Ṣùgbọ́n ẹni tẹ́ ẹ gé lọ́wọ́, tẹ́ ẹ wá ní kó wà láàárín ìlú, kí ni tí Islam pláàni fún gbèsè ayé ẹni yẹn? Ọwọ́ tó fẹ́ fi ṣiṣẹ́, ṣèbẹ́ fẹ́ kọ́ lọ́gbọ́n ni, ẹni sùúrù, ṣèbẹ́ fẹ́ kọ́ lọ́gbọ́n ni. Ọwọ́ tó dẹ̀ fẹ́ fi ṣiṣẹ́, bóyá ó tiẹ̀ ti wá kọ́gbọ́n, ọwọ́ tó wá fẹ́ fi ṣiṣẹ́ láti wá àtijẹ àtimú. Ǹjẹ́ kí ni Islam palẹ́sì fúnrú ẹni yẹn? Ṣé ń gbọ́ mi? Mo gbádùn rẹ̀. I can see you are a noble person. So ẹ̀yin náà nájú tó nǹkan, ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n sì lọ̀rọ̀ yẹn. Tá a máa ń pè ní Baitul Mal, tó dà gẹ́gẹ́ bí bank láyé ìgbà yẹn. Táwọn mùsùlùmí bá jagun kan, tá bá kọ́ńkà wọ̀ yẹn, gbogbo tí wọ́n bá kó bọ̀ lógun, àbáwọn ẹrù kọ̀ọ̀kan, property kọ̀ọ̀kan nílùú tó bá jẹ́ bí mineral resources, ibẹ̀ ni wọ́n máa ń kójọ sí, sẹ́ńgẹ̀tì. So tó bá jẹ́ pé dúkìá tán fi lógun ni wọ́n ń pè ní gẹ̀nímà. Gẹ̀nímà yẹn lẹ́yìn ìgbà tán bá ti yọ àwọn gift tán fẹ́ fáwọn sójà as a reward, tán bá ti fún wọn tán, ibẹ̀ wọn kò sí.
gbogbo owó tó wá ṣẹ́kù yẹn bó ṣe lè wù kó pọ̀ tó is for the affair of all Muslims. ok láì ẹ yọ má bínú sà bàbá wa jira ibo ní ilé gẹ̀ẹ́nímọ̀ yẹn wà nílẹ̀ Yorùbá ń bí. ní tí mo wá fẹ́ kẹ́ ẹ gbọ́ yìí gangan nìyẹn ìṣe èèyàn mélòó nílẹ̀ Yorùbá ni wọ́n ti gé lọ́wọ́, that's the first thing lórí ẹ̀sìn. ẹni sùúrù à ń sọ̀rọ̀ nípa òfin òfin yìí òfin Allah ni ǹjẹ́ ṣé ó wà nínú Kùránì ẹni sùúrù àfà mi níbi tí Allah ti ní ilé gẹ̀nímọ̀ yẹn o ẹ kọ síbì kan Islam ti wà nílẹ̀ Yorùbá yìí náà ṣe díẹ̀ òye ilé gẹ̀nímọ̀ yẹn ilé gẹ̀nímọ̀ tẹ̀ sọ yẹn ibo ló wà nílẹ̀ Yorùbá ń bí tẹ́ ẹ fi ń gbé òfin mọ́ bọ̀ o ẹ tí ìkọ́lé gẹ̀nímọ̀ ẹni sùúrù kò sí ní tán pè ní kẹ́ ẹ jagun kẹ́ ẹ kẹ́rù ìdígunjalè ni òye ìpalẹ̀mọ́ yún ìpè lórí ìdígunjalè bóyá bọ́n tẹ́ fẹ́ lo ìrà pé now ìdígunjalè yín ò tí ì pé ẹ̀ rẹ́dì ẹ wá ń gbé òfin géni lọ́wọ́ ẹni sùúrù géni lọ́wọ́ géni lójú géni lérí ẹ̀ ń gbé e bọ̀ wá ṣé ẹ fẹ́ máa gé àwọn ẹni yẹn lọ́wọ́ lẹ̀ ní dìgbà tí ẹ fi kọ́lé àbọ̀ ìdígunjalè yẹn ni àbí kí lẹ fẹ́ lò lẹ̀. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ìbéèrè lèmi náà fi dáhùn. kìyẹn ò ní deviate. à ń sọ̀rọ̀ nípa Islam bọ́dì kan ní Islam. òfin tí Islam gbé wá sórí ilẹ̀ wa àwa ní solution fún olè bí èèyàn bá jalè tó bá jẹ́rù sáìsì ọmọ yìí àwọn bàbá wa mọ tán lè sọ fún sí ilé tí lásán kódà wọ́n mọ kí ni wọ́n lè fún tí ò ní jalè mọ́ láyé ẹ̀. oye ẹni sùúrù brother mi ẹni sùúrù gbogbo nǹkan làwa ní solution fún gẹ́gẹ́ bí Ọlọ́run Olódùmarè ṣe ṣàánú wa ń bì oye náà ẹ wá gbé ẹ máa gbọ́ ẹni sùúrù ẹ wá gbé o ẹ gbẹ̀sìn wá ẹ wojọ́ tí àṣà àti ìṣe ti mánéjì ẹ̀sìn bọ̀ láàrin mùsùlùmí kìrìsìtẹ́nì àtòníṣẹ̀ṣe àṣà àti ìṣe dẹ̀ mánéjì kínní yẹn gbogbo ẹ̀ dẹ̀ ń lọ ẹ wá ní pé ní ìsìn báyìí sìn ṣẹ̀ríà àṣà àti ìṣe lárúbáwá lẹ wá ń gbé bọ̀ wá nìsín àwa wò àwa rí géni lọ́wọ́ géni lórí ńbẹ̀ ok ẹni sùúrù sà ẹ jọ. Should I just let me continue? ẹni sùúrù ṣé mọ̀ wípé wọ́n ti ń gé èèyàn lọ́wọ́ kànábì tó dé. níbo àti níbo. nílẹ̀ lárúbáwá. lórí pé ó ṣe kíni àti kí ló ṣe. tó bá jalè. bẹ́ẹ̀ ni. kí ẹ̀yin so ó kò fẹ́ fẹ́ sọ. gbogbo ohun tó wà nínú òfin Kùránì àṣà àti ṣe lárúbáwá ni. ok ṣe ká ẹ̀yin so. so ó wà nínú ìwé kò túmọ̀ sí pé kò máa ṣìdáṣà àti ṣe náà kí la fẹ́ mú jáde gangan brọ́dà mi ìyí tẹ́ ẹ gbé wá yìí àwa ń bí yín léèrè pé kíní tẹ́ ń gbé wá pẹ̀lú agídí àti gbogbo àìmọ̀kan tí gbogbo àwọn àfáà yẹn rant ṣẹ̀rí àlàfẹ́ òkè ọmọ tí wọ́n gé lọ́wọ́ yìí nísìnyí kí ni plan Islam fúnrú ọmọ yìí ìbéèrè tí mo béèrè yẹn ẹ wá ní tẹ́ ẹ bá ṣe lọ digunjalè tẹ́ ẹ bá jagun bì kan tẹ́ ẹ bá kéré bọ̀ ràlẹ̀ràlẹ̀ tẹ́ ẹ bá pín kù lẹ́ẹ̀ṣẹ̀ ìrántí ọmọ yìí ogun mélòó lẹ́ ń jà gan. mò ń gbọ́ tẹ́ ń sọ náà gbogbo tẹ́ ń sọ mo ti gbọ́ ní tẹ́ sọ nísìn pé Islam kíní kan tá bá gé yàn lọ́wọ́ téèyàn bá ń sọ̀rọ̀ téèyàn bá mọ̀ pé àwọn ọ̀jọ̀gbọ́n lèèyàn bá sọ kò yẹ kí wọ́n mọ̀ deviate àbí ẹ̀yin náà ń gbé mi lọ bòmí lèmi náà fi ń tì yín lọ bòmí I'm also an origin of Ọ̀yọ́ state tẹ́ bá listing. so bàbá òun ṣe Yorùbá Fúlàní bọ́dí Islam là ń sọ yìí. nǹkan tó bá bí ẹni kò béèrè kò dáhùn. òun náà mò ń dáhùn gbogbo ẹ̀ mò ń dáhùn ẹ wá ń jó mi pé Islam itself is a religion lọ́tọ̀ à ń sọ̀rọ̀ Islam ẹ̀sìn tí ń yẹn náà is a religion don't forget so a mọ̀ fẹ́ tí ń yẹn náà a mọ̀ fi kíni a mọ̀ fi jọra wọn. ẹ máa gbọ́ ẹni sùn Islam là ń sọ̀rọ̀ ẹ̀ yìí bọ́dí Islam tóbi gan o àlè àwọn ìjìyà ẹ̀ṣẹ̀ tó tóbi délé yìí lọ ó tún wà ní Islam o ṣẹmọgbẹ́ni tó bá mutí ó mu lẹ́ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹtẹ̀kẹrin wọ́n ní ẹ pa ni oye so àwọn tó tún lágbára ẹni sùúrù ká wá sọ̀rọ̀ nísìn pé ká tiẹ̀ mú níbi pẹlẹbẹ iṣẹ́ mọ̀ pé lè tún kiri small one lélẹ̀ àdéhùn ọmọ ẹni sùúrù irú ọmọ tẹ́ ẹ gé lọ́wọ́ méjèèjì yìí sẹ́ kí ni plan Islam nípa ayé ọmọ yìí ṣé kó máa tọrọ báárà ní báwo ló ṣe fẹ́ jẹun nígbà tẹ́ ti gé lọ́wọ́ yìí. evidence yín lérí pé ọmọ yìí ó jalè náà fi gé lọ́wọ́ àwo fídíò yẹn tó tọ́ àti táwọn yẹn dún wájú ẹ̀ abẹ́ẹ̀kọ́ ni tán sì bẹ̀rẹ̀ tí but the first thing is that àgbọn tí wọ́n ń sọ àkọ́kọ́ nù ẹ̀kejì ibo gan náà ti ń gé lọ́wọ́ ibo náà. ẹ jẹ́ bá wa gbé Kùránì yẹn padà wá ná
kùránì yẹn jẹ́ jágbé padà wá ná òun náà lẹ́fídẹ́ǹsì. ètò láyé fídíò láyé ẹ jọ ẹ mute ẹ̀yin àfà. oh my god fídíò yẹn la need is not that Quran sef. ẹjọ nítorí Ọlọ́run èèyàn kan tá à ń bá sọ̀rọ̀ ni a fẹ́ kí ó máa sọ̀rọ̀ Akànbí ẹni tí wọ́n gé lọ́wọ́ ọmọ kékeré tán gé lọ́wọ́ yẹn lórí pé ó jí what's it called tí pépà gbé yẹn ṣe ní screenshot yẹn náà lọ́wọ́ kẹ́ gbé sí ẹjọ́ Mr. Mohammed ẹ mute ẹjọ́ èèyàn kan tá à ń bá sọ̀rọ̀ yìí ni kó dá wa lóhùn wọ́n ti béèrè lọ́wọ́ wọn wípé ètò wo ní Islam ṣe kalẹ̀ fún àwọn tí wọ́n bá gé ọwọ́ after all nílẹ̀ Yorùbá tí wọ́n bá jalè tán bá ní kó mú lọ sínú túbú ní prison wọ́n á máa tọ́jú wọ́n á máa fún lóúnjẹ náà nílẹ̀ Yorùbá ti rí àwọn tí wọ́n gé lọ́wọ́ tí wọ́n gé lẹ́sẹ̀ tán wá tọrọ owó láti ìlú tán ti ń lo ṣẹ̀ríà tó jẹ́ pé ẹ ṣe sùúrù bàbá yìí tó jẹ́ pé olè ni wọ́n jà láti ibi tí wọ́n wà tí wọ́n ti gé wọn lọ́wọ́ tí wọ́n dá wọn wá sílẹ̀ Yorùbá tó bá yẹ pé ètò wà fún wọn mo rò pé wọn ò ní dá wọn wá sílẹ̀ Yorùbá bọ̀ nísìnyí àwa ti rí nínú Quran wípé ẹni tó bá gé lọ́wọ́ ẹni tó bá jalè lọ́kùnrin lóbìnrin kí wọ́n gé ọwọ́ ẹ fún wa lẹ́rìí nínú Quran ẹni tó bá jalè ẹni tó bá gé ọwọ́ ètò owó ni Allah ṣílẹ̀ fún òun ni ẹ ṣeun. ní tèmi fẹ́ kó yé yín sẹ́ ń gbọ́ mi yé ó ní pé ẹ̀sìn Islam kì í ṣe pé any kind of thing lèyìn ó jí gbé Islam gangan Islam mójútó irrespective of nǹkan tí wọ́n bá jí gbé bàbá yẹn you are just ẹ kàn ń padà sẹ́yìn ni we don't want to ẹ farabalẹ̀ sà we are not talking about nǹkan tí wọ́n jí nǹkan tí wọ́n ò jí ibẹ̀ náà ní ọmọ tó bá jalè kí wọ́n gé ọwọ́ ẹ̀ bàbá yìí farabalẹ̀ láyé sọ̀rọ̀ ẹ̀yin lè pọ̀ jẹ́ ẹ̀rẹ̀ mẹ́fà yìí sọ̀rọ̀. ẹ̀yẹ farabalẹ̀ ní èèyàn kan. nǹkan títò láyé bí yín ni wípé ẹni tán bá gé lọ́wọ́ máa hand over yín padà fẹ́tò láyé bọ̀ nǹkan tán bí yín a ò fẹ́ ìtura ìsọ pé kẹ́ yé lọ káàkiri nǹkan tán bí yín ni wípé ẹni tán bá gé lọ́wọ́ ètò owó ní Islam ṣe kalẹ̀ bọ̀ gíńsẹ̀ kẹ́ dáhùn ń lọ sí ilẹ̀ Yorùbá àṣà tí ìṣètòdọ́ ti wá ní ilẹ̀ Yorùbá ní bá ṣe ń ṣe nǹkan wá nílẹ̀ Yorùbá ilẹ̀ Lárúbáwá àṣà àti ìṣe ilẹ̀ Lárúbáwá lè gbé wá and we are now asking questions àwọn bàbá wa tó gba ẹ̀sìn yìí kó tó dórí tiwa wọn ò béèrè wọn ò mọ túmọ̀ Quran àwa ti mọ ìtumọ̀ ẹ̀ we are now asking you questions tiwa ní pé kẹ́ ẹ dá wa lóhùn tó bá bí yín léèrè béèrè nǹkan tó bá bí yín ni kẹ́ ẹ dáhùn ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá ti mọ̀ pé ẹ lè dáhùn then kẹ́ ẹ kúrò lórí péjì wa kẹ́ ẹ bọ́lẹ̀ you are not supposed to be capable nìyẹn. let me talk. ètò láyé ẹ béèrè ẹ̀sìn yìí ẹ̀sìn Fúlàní ni ẹ ò kí ń ṣe Yorùbá lọ́dọ̀ tí wá ń bì ẹ sì moot àwa ò rí gẹ́gẹ́ bí Yorùbá because ọmọ tó bá yé Yorùbá ó máa ní sense ọpọlọ ẹ máa pé ètò láyé ẹ béèrè question yín padà lọ́wọ́ ẹni yìí kó dẹ̀ dá wa lóhùn ẹ sí. àkọ́kọ́ ni pé ẹ jẹ́ n sọ̀rọ̀ the only thing is that ẹni kí n bọ́lẹ̀ máa bọ́lẹ̀ bọ̀ in tó dé mi lójú ni pé ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí ẹ mọ̀ òdodo. ẹ má bọ́lẹ̀ o. àfà a ò drop yín àwọn èèyàn tó ń wò yín lókè we have over 1,800 wọ́n fúnra rẹ̀ ló bọ́lẹ̀ kò sẹ́ni tó drop ẹ̀ torí wípé question yẹn kò sí response fún. respond wà yín lẹ fẹ́ gbà. ó yẹ yẹn dáhùn ètò láyé ẹ béèrè yín padà lọ́wọ́ ẹni yìí kó dẹ̀ dáhùn. ẹ̀yin béèrè nípa Islam eléyìí tẹ́ni ká padà sí kí lè tó tẹ́ni fúnlé tẹ́ni ńlé. ṣé response fún dáhùn nìyẹn. ẹ fi response sílẹ̀ ọmọ tí wọ́n gé lọ́wọ́ méjèèjì yìí sìn Islam ò fún wọn létò pé kí wọ́n gé owó yẹn méjèèjì lẹ́ẹ̀kan náà. pé wọ́n jà lẹ́ẹ̀kan ẹ máa jẹ owó ẹni sùúrù ẹ sọ ọ̀n ní ká gé wọn lọ́wọ́ méjèèjì lẹ́ẹ̀kan náà ok good ọmọ yẹn ti wá jalè lẹ́ẹ̀mejì torí inú ojú ló lè máa ń wà wọ́n ti wá gọ́wọ́ ẹ̀ méjèèjì oyè kí ni ètò tí Islam ṣe fọ́mọ yẹn pé yóò fi ṣègbésí ayé ẹ̀ tó kù. àwọn fámìlì ẹ̀ ló máa tẹ́kì ẹ̀ náà ó máa di liability fáwọn ẹbí ẹ̀. kò ní di liability ṣe ń gbọ́. iṣẹ́ wo lèèyàn lè ṣe láì lọ́wọ́ méjèèjì. iṣẹ́ pọ̀ tán lè ṣe torí ẹ bá fún mi l'example iṣẹ́ 5 téèyàn lè ṣe láì lọ́wọ́ méjèèjì. ẹni sùúrù tẹ bá wo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tó yẹ pé yàtọ̀ sí pé wọ́n gé wọn lọ́wọ́ pẹ̀lú òfin ṣẹ̀ríà
wọ́n ṣáà ń live fine tọ́dẹ̀ ń gbégbèsè ayé wọn pàápàá jùlọ nílẹ̀ Yorùbá yìí náà. àníṣe wo lèèyàn lè ṣe láì lọ́wọ́ méjèèjì. ní tó bá ti rọ̀ lọ́rùn ló lè ṣe náà òun ló mọ tó bá fẹ́ ṣe. ṣẹ́rí àkọ́kọ́ náà kò sí ní dáa fún ọ fún tó sọ gbogbo ẹbí rẹ wọn sì gé lápá wọn gé ọ lápá gé ọ lẹ́sẹ̀ tọmọtọmọ ìwọ lórí burúkú tí ò ní dáa fún. ó ní fún ẹbí rẹ ọkàn sí mi pẹ̀lú ògbó Ọlọ́run. ayé ẹ ò sì ní dùn ò ní báyé mu mọ́ láti sìn lọ bẹ́ẹ̀ ni ó sì ní fún ògbó Ọlọ́run. bó o ṣe sọ yìí pé kí wọ́n géèyàn lápá kí wọ́n géèyàn lẹ́sẹ̀ yóò sì mọ oúnjẹ jẹ yóò sì mọ ríṣẹ́ sí òun wọn ò gé ọ lápá ó ṣẹ̀ṣẹ̀ kékeré lé Haúsá wọn ò sì gé ọ lápá gé ọ lẹ́sẹ̀ yóò sì dórí rẹ ìran rẹ tọmọtọmọ lọ́la àwọn alálẹ̀ ìlú ilé tó ń tẹ̀ àtòmítọ̀ àtàtàtọ̀ ń jẹ àgbẹ̀ ní bá fẹ́ jíkìlẹ̀ Yorùbá dá lókù pẹ̀lá níyàn ń tẹ́ gbé wáyé gbogbo yẹn lẹ́ńpẹ́ Fúlàní ẹ máa bẹ́tọ̀ ilẹ̀ tó. tí ẹ̀yin ò bá kí ń ṣe Fúlàní tó ẹ bá jọmọ Yorùbá tí dandan ni kẹ́ ẹ dìfẹ́ǹdì in tí ò bójúmu ni. kí ni tí ò bójúmu sàárà kan. tẹ́ ẹ bá jọmọ Yorùbá ẹ má bínú ilẹ̀ Yorùbá lẹ ti dàgbà lójú gbogbo ayé ń bì báyìí torí tán bá lójú ayé dá ojú ayé la wà yìí ǹjẹ́ ẹ lè búra lójú gbogbo ayé ń bì pé ẹ̀ jalè rí. ètò láyé. ní ìbéèrè tí mo béèrè ẹjọ ṣó rọrùn fún yín láti ṣe bẹ́ẹ̀. kò sẹ́ni tí ò jáde. ṣó pọ́sibù ní dèdè ẹjọ sá ẹ má bínú ní dèdè éèjì tí ọmọ yìí wà ní dèdè éèjì tọmọ yìí wà oyè àti títọ̀hún yẹn tó tún kéré sílẹ̀ ǹjẹ́ ẹ lè búra pé èmi àti yín ò jalè rí kò sẹ́mọ náà torí pé éèjì yìí kódà lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ oyè wọn ó ní éèjì àwọn ọmọ kéékèèké kí níyàn á ṣe sí wọn lára ṣáá ni ẹ̀yin wá búra lójú gbogbo ayé ń bì í pé ẹ̀ jalè rí brọ́dà mi. ètò láyé kódà ẹni tó ti darúgbó tó ti ní òfin lórí ó sì ń jalè dì sí. ṣẹ́rí àkọ́kọ́ ẹ wá ní sùúrù ẹni sùúrù. ẹ̀yin nìkan kọ́ ní sùúrù ẹni sùúrù ẹ jẹ́ mi lè question kan. ṣẹ́rí ẹni tẹ́ ẹ gbé wáyé ẹ lọ wá inú òfin ṣẹ̀ríà dáadáa bọ́mọ yìí ṣe wáyé sìn kò yẹ kán ti fún lófin ṣẹ̀ríà ò tí compulsory lọ́mọ yìí lórí àkọ́kọ́ náà ó dẹ̀ tún ní stage ó ní olè téèyàn máa jà tó já sí pé ọmọ á ṣe kí ni ọmọ á lè gé e lọ́wọ́. nínú Kùránì yẹn ẹjọ sá nínú Kùránì yẹn ní sùúrù sá nínú Kùránì yẹn ǹjẹ́ wọ́n kọ síbẹ̀ wípé ọmọdé ni àgbàlagbà ni kí ló sọ ẹ̀yin náà ẹ̀ka ká gbọ́ná. bàbá ṣẹ́rí àkọ́kọ́ náà ètò láyé ẹ mọ̀ òótọ́. àníṣe ẹjẹ́ àkọ́kọ́ kà á ná. èmi ò ní kí n máa ní àwọn bá ti èjì ń bí. ẹ máa gbọ́ ẹni sùúrù ṣẹ́rí tó wà bẹ̀ ni pé kọ́ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí míì ni wọ́n ya ọ̀dẹ̀ tí wọ́n fẹ́ mọ̀ nípa ẹ̀sìn wọn ló ń gbọ́rọ̀ sí yín lẹ́nu ẹ̀yin náà dẹ̀ ní tó ń bẹ lábẹ́ àyà ìlàsán ẹ̀yin náà ẹ mọ̀ bóyá. ẹ̀yin mọ̀ nípa ok ṣé ẹ mọ̀ nípa ìsìláàmù tó mi. ẹ dákun tẹ́ ẹ bá ti di eléri ibú ìlérè ìbéèrè tí ọba ti lè gbé straight to the point ẹ já wa méjèèjì bọ́ lẹ́nu. ẹlẹ́kùn ni ẹ wà dẹ̀ padà sókun alẹ́ ọ̀pọ̀ náà mọ́. ẹjọ. ẹ get out jáde mi sá ìbá yín ìwójọ́ dídì ni. ètò láyé. ṣé ẹ mọ̀ nípa ẹ mọ̀ ń bọ̀. ẹ máa gbọ́ irọ́ náà sì fojú wọn. ẹjọ ẹka bá sì iṣẹ́ ti gbogbo ayé kẹ wá mú èjì jáde bẹ̀. wọ́n ti kàbí ẹ̀mẹ́ta ń sìn ẹ kàn waste time ara yín ni. ǹjẹ́ ṣé èjì wà ń bẹ̀ ẹ̀yin ẹ mọ̀ tẹ̀fsírì tó wà lábẹ́ kínní ẹ mọ̀ tẹ̀fsírì ẹ̀. láàárín ẹni sùúrù tẹ̀fsírì tẹ̀yin ń tọ́ka mi sí yẹn ǹjẹ́ lè sọ exact year tí wọ́n kọ tẹ̀fsírì yẹn láàárín ìgbà tí ń ṣe Islam lọ́kàn tó kọ tẹ̀fsírì tẹ̀ ń sọ yẹn. èmi máa lọ sí àmọ́ question kan fẹ́ bí ń léèrè ṣẹ́rí. jẹ́ ẹ lè sọ exact year. ìtọ́láyé ẹni sùúrù ìjọ́ta náà bí ń bẹ láyé ọmọ kékeré wo ni wọ́n gé lọ́wọ́ rí àti pé ajẹ́pẹ̀yìn go fúnra yóò mọ̀ pa Islam. ẹni sùúrù tààrà àwọn tí wọ́n gé lọ́wọ́ nínú ìtàn Islam ń gbà yára bí tààrà àwọn tí wọ́n gbọ́ mi ẹmú méjì wá mẹ́rin nínú wọn. wọ́n gé èèyàn lọ́wọ́ tó pọ̀. banditi ni Yínúùsì bá ibú yìí. olórí ibú làwọn ọ̀ràn yín ẹ já dànù idiot burúkú. ẹ já mute ẹ jẹ́ kán gbé evidence wa. ẹ sùúrù ẹ jí kán gbé ibi tí Muhammadu ti gé yẹn lọ́wọ́ wa kò sí kan tí ò lẹ́fídẹ́ǹsì bí báyìí èmi ò understand sometimes tá a bá ṣe program so kò sí ètò gbogbo nǹkan tá a ṣe ìbáyìí ló ní lẹ́fídẹ́ǹsì nínú Muhammadu gangan gé yẹn lọ́wọ́ tó jí ẹyin so Muhammadu dẹ̀ jalè wọn ò gọ́wọ́ Muhammadu náà Muhammadu ṣe sìnẹ́kúrẹ́ tí wọ́n fi dúró lóko pa. ẹ kalẹ́ o. kò lọ rárá ọpọlọ rẹ̀ ò ṣiṣẹ́ àwọn tó ń ṣe Islam náà rí Islam defend yẹn. Rated Abu Hurairah. Abu Hurairah ló ṣàlàyé o. Allah Apostle. Muhammadu sọ pé
Allah calls the thief who steal the egg, Allah gbé ẹni tó jí ẹyin ó gbé ṣépè o. for which is hard to be cut Muhammad off, dẹ̀ fi kí ni ó gé ọwọ́ ẹ̀ dànù. or steal a rope, Ó tún jí okùn tàbí ó jí of which okùn his hand is to be cut ọwọ́ off. ẹ̀ gé dànù. Tí àwọn àgbẹ̀ni yẹn wá ń sọ jágajàga tó ń sọ rádaràdà ń bì. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ fẹ̀sìn Islam lẹ̀, ẹ̀sìn Fúlàní ní Islam. Wọ́n fẹ́ wá fi Arabize wa, wọ́n fẹ́ fi Fulanize wa. Ìdí nìyí tẹ́ fi rí wọn tí wọ́n ń change orúkọ wa sórúkọ Lárúbáwá. Wọ́n á máa sọ pé èdè Yorùbá ò dáa ká máa sọ èdè Lárúbáwá. Wọ́n á ní àṣà Yorùbá ò dáa ká máa ṣe àṣà Lárúbáwá. Wọ́n á ní ìmúra Yorùbá ò dáa kán máa múra bí Lárúbáwá. Ẹ lè rí wọn kán lólẹ̀kẹ̀. Wọ́n á ní tó bá lólẹ̀kẹ̀ ó máa wọná. Tó bá ṣe àbọ̀rú àbọ̀yè ó máa wọná. Àṣà àti ìṣe ilé wọn ọ̀n lè ṣe. Wọ́n á ní tó bá ṣe ó máa wọná. Àṣà àti ìṣe Lárúbáwá ló máa tẹ́ bá wà tí ń ṣe gbogbo àwọn nǹkan yìí ẹ ti di ọmọ Lárúbáwá lórí ilẹ̀ yín, ẹ ti di Fúlàní. Àìmọye ẹ má tí ì ka ilé yìí. Ó jẹ́ nǹkan tó ń pọ̀ worst gan lórí ọ̀rọ̀ ẹ̀sìn òfò ẹ̀sìn dáadáa yìí. Ẹ wo ní nǹkan bí oṣù mẹ́ta sẹ́yìn bàbá kan lọ jí wheelbarrow lọ́jà àdúgbò wa kan tó wà ní báyìí. Bàbá yẹn wá jí wheelbarrow yẹn, àwọn ẹ̀rẹ̀ jáde àwọn alára bíi tí mi fẹ́ dárúkọ ìlú wọn mú wà pé wọ́n fẹ́ gbọ́. Àwọn sá jáde wọn náà bàbá yẹn àwọn máa ṣe ni àwọn máa ṣe kíníkan kíníkan ni. Wọ́n wá ṣàánú ẹ̀ wọ́n tàbá bẹ̀bẹ̀ wọn ní kan yanjú ẹ̀. Ẹ lè bílíù pé bàbá yẹn yanjú ẹ̀ bàbá yẹn dẹ̀ lọ ilé bàbá yẹn dẹ̀ bọ́ sí tòsí odò. Nígbà tó máa di ẹlẹ́kejì wọ́n bá òkú bàbá yẹn lẹ́gbẹ̀ẹ́ odò ni tán ti dúnbú ẹ̀. Mo fi ifá búra tí n bá pọ̀rọ̀ kí ifá pa mí jẹ. Wọ́n tírèsì bọ̀bọ́ yẹn títí lọ mọ ilé ẹ̀. Ọlọ́run ló mọ bí wọ́n ṣe gẹ́ẹ̀dì bóyá yẹn jáde wá tọ̀ ni bóyá bákan bóyá ọgbà ni o. Wọ́n dẹ̀ kì mọ́ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ dùnbú ẹ̀. Kò sẹ́ni tó lè sọ pé báyìí náà ṣe dùnbú ẹ̀. Wọ́n kọ̀ rí pé wọ́n sàdébẹ̀ lẹ́gẹ̀jì wọ́n bá òkú bọ̀bọ́ yẹn bẹ́ẹ̀. Tí àwọn ará wa níbi táwa yìí àwọn ló ja ilé ju kúrà lọ. Àwọn ni ìwà burúkú wà lọ́wọ́ wọn. Gbogbo máa. Okay. Tọ́lọ̀ mi yẹ yín báyẹn. Now ẹ wá tẹ́ bá tẹ̀ gbọ́n tí báyìí ẹ wọ àwọn tó jẹ́ tiwa lọ́hùn tó jẹ́ àwọn ọmọ Yorùbá tó jẹ́ pé àwọn náà dẹ̀ ṣe nígbàgbọ́ nínú orí burúkú òfò tó ń ṣẹlẹ̀ yìí. Ẹ wo Ìlọrin sìn wọ́n ti fẹ́ pa wọ́n tán lọ́rin. 3 minutes láti lò báyìí 2 minutes láti fún. Ẹ béèrè this boy tó wà lójú screen torí I'm just joining. Mo ṣe ń come online ni. Ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀? I'm not understanding. Torí everyday mo máa ń gbọ́ different things. Everyday I máa ń gbọ́ another thing tí Mohammed ṣe. Is one thing or the other. Ẹ jọ̀ọ́ ṣé ẹ̀ ń gbọ́ mi? Muhammadu ti gé yẹn lọ́wọ́ lé ni. Ó ti gé ọwọ́ ọmọdé. Ó gé o. Ọsọ di kúrú bente. Àwọn ọmọ yìí wọ́n kó wọn bọ̀ wálẹ̀ Yorùbá o. Wọ́n bọ̀ wá tọrọ owó. Àlùmáńjì. Ẹ mọ̀ pé àwọn ọmọ tí ó bá di pé àwọn ọmọ yẹn tẹ̀ sí pọ̀ gan sìn. Tó bá ti di pé gbàgbó ti ṣẹlẹ̀ àwọn ọmọ yìí náà wọ́n máa fún ní 1,000 ó yá ẹ lọ pa wọ́n ó yá 1,000 ó yá ẹ lọ ju kíní síbẹ̀ ẹ lọ ju kíní sílé wọn ó yẹ lọ ṣe àwọn ọmọ yìí ni wọ́n máa ránṣẹ́ àwọn ọmọ tí wọ́n rí jẹ. So àwọn ọmọ Yorùbá wọ́n ní láti bí ó yẹ kí àwọn ìjọba wa kọ́ bá wa ó yẹ káwọn ìjọba wa kán bá wa bọ́n ju gbogbo àwọn ipò yẹn kán dá wọn padà sílùú wọn ni. Ẹ parọ́ o. Ó yẹ kán dá wọn because. Like why is it so violent every day? Tẹ́ bá ṣe àyà every day different higher different violence different ní Islam. Why is it so violent? Ọmọ. Ṣe nǹkan kan ẹ̀yin èèyàn ẹ jí ẹ̀yin ọ̀dọ́ àwọn ọ̀dọ́ gangan náà ní láti jí báyìí àwọn ọ̀dọ́ ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká jí gìrì wọ́n máa bàlúwa jẹ́ wọ́n máa pa everybody wọ́n máa kó wa lẹ́rù ẹ jí àwọn Fúlàní ló ń ṣe ẹ̀sìn Islam wọ́n wá fẹ̀sìn Islam gbalẹ̀ wa ni wọ́n wá fi báyé wa jẹ́ ni ẹ wo irú àwọn ọba tó ń ṣe yamayama yẹn normally ó yẹ káwọn ọ̀dọ́ kan ti ya lọ sí palace yẹn kan ti lé wọn dànù
báwo lèèyàn kan ṣe máa jẹ́ traditional ruler tó ń fi ẹ́ ṣe traditional ruler tó dẹ̀ lọ ń ṣe àṣà lárúbáwá tó dẹ̀ ń kọ́ àwọn jàǹdùkú wọlé pẹ̀lẹ́sìn lárúbáwá ẹ̀yin ọ̀dọ́ ẹ jí àwọn pípù yóò take it easy báwo làáfà kan tẹ̀ ṣe máa jáde ló máa ṣe wáàsí kan pé kinní kan ó tó yẹ káwọn àwọn ọ̀dọ́ ti já wọbẹ̀ kan ti ṣe the right thing fún wọ́n ti plan wọ́n ti project pé the next 5 years election ló ń bọ̀ yìí wọ́n ń wo bí election yẹn náà bó ṣe máa lọ tí election bá tún lọ wọ́n á wo bí next election ṣe máa bó ṣe máa jẹ́ wọ́n ti fẹ́ pa wọ́n tán ní Kwara iṣẹ́ yẹn rí kan dé lọ́rin wọ́n pa wọ́n lọ́rin wọ́n mọ̀ pé àwọn Fúlàní ló wà ń bẹ̀ bó ṣe máa pa everybody díẹ̀díẹ̀ ni àwa ọmọ Yorùbá ló fẹ́ pa èèyàn wa ẹ jẹ́ ká jí o Ọlọ́run Olódùmarè kò kí ń ṣàlà Ọlọ́run ò lẹ́sìn kíní yìí ẹgbẹ́ òkùnkùn àwọn jàǹdùkú ni àwọn ajagunbalẹ̀ àwọn terrorist ni òun ní Islam Muhammadu jàǹdùkú ni nígbà ayé ẹ̀ ó fi gba ayé ẹ̀ jagun ni ó pààyàn gan ó dẹ̀ ní òun máa iṣẹ́ tá a là gbé fóun ni iṣẹ́ apààyàn kóun máa pààyàn tó fi máa sọ láìláìláìláò èèyàn jẹ́ kí n ta ẹ̀. ms sáà ẹ káàkó sọ. má dákẹ́ o àwọn Kútọ̀nù wọ́n ṣàdúrà fún ẹ o wọ́n rántí ẹ o jọ̀tọ̀rọ̀ má dákẹ́ anything jọ máa ṣe tó ń ṣe lọ àdúrà gbogbo àgbà ẹ ṣe mọ kí gbogbo lé o. This middle bet Niger State ló ti ṣẹlẹ̀. Okay. So let me take it there. Ẹ dákun ẹ record. ṣé bó o ní rẹ́ẹ̀tì ìgéni lọ́wọ́ ń bẹ̀ yẹn ṣá máa gé olè lọ́wọ́ dáadáa ń bẹ̀ yẹn. Ṣé ń gbọ́ mi ó ní àwọn local government kan tí àwọn Fúlàní dominate wọ́n ń pè ní Rijau, you can google it, ní Niger State. Ibẹ̀ ní ẹgbẹ́ bẹ̀ ní ètò ìṣẹ̀lẹ̀ ní about 4 months back tó ṣẹlẹ̀ tí wọ́n fi pa léèdì kan tó ń dáná oúnjẹ tó ní kó blasphemy nítorí pé ó fẹ́ fẹ́ cousin rẹ̀ gẹ́yìn ní pé òun ò fẹ́ òun ò ṣe máa fi accuse ẹ̀ and they are cousins ló fi accuse ẹ̀ pé ó blaspheme wọ́n fi pa gẹ́yìn about few months back. Kò jìnnà sí same local government tí mo sọ yìí o èyí tó ṣẹlẹ̀ yìí same Niger State náà ni is Fulani community ló fà sí Fulani president of Serikin Fulani of Nigeria tó fi wá síbẹ̀ so in tó sọ ni ẹ̀ ń bá mi fọkàn bá lọ. na yi kokari don ku tabbatar da cewa me ke faruwa shi sa na taho na ziyarci asibiti kamar yadda kuke gani na ga jihar Niger a tafa ko me kauka na akwai abin da ya ja hankali na yasa na yi tunani gwanda in kawo ziyara na ga an datse hannayen su. Ó ní pé in tó ṣẹlẹ̀ yìí ó yà wọ́n lẹ́nu in tó sì mú òun wá síbẹ̀ nìyẹn òun rí i pé wọ́n gé ọwọ́ ọmọ yẹn andáṣe ananṣe like òun rí i pé wọ́n gé ọwọ́ ọmọ yẹn. Ó ní pé bóun ṣe rí ó pòun lómi inú ló jẹ́ kóun wá sí ibi tóun wá yìí tóun wá bá wọn bẹ̀. Ó ní pé àgbẹ̀yẹ sàrántàwó in tóun rí tó ó rí pé ó jẹ́ òun láyà lòun fi wá síbẹ̀ lòun fi wá bèèrè pé kí ló ṣẹlẹ̀. Dubi da cewa ka ga abin da ya sami wannan yaro. Wanda yunkuri ko wanda kira kuke dangane da kwatanta adalci. Yanzu nan na shiga na ga DPO ya gaya min ainihi tun. So wọ́n bi léèrè pé so in tó ṣẹlẹ̀ sọ́mọ yìí kí ló rí sí. Ó wá ní pé òun rí DPO and DPO sì fi dẹ́hùn lójú pé àwọn tó ṣe nǹkan báyìí fọmọ yẹn torí pé ọmọ ń jalè ni. Ó ní pé àwọn tó ṣe nǹkan fọmọ yìí àwọn ò rí pé àwọn mú wọn wá sí legal and civil law, that's Nigerian law. Faruwar wannan abun akwai state chairman din da kuma sauran shugabanni na Miyetti Allah Kautal Hore a nan jihar Neja suna nan su. So ó ní pé òun wá fi iṣẹ́ náà lé àwọn Miyetti Allah tó wà around ní chapter Niger State kan mọ́ mójútó ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí. Na iya bakin kokarin su akan su tabbatar da cewa wanda suka yi wannan abun an kama su wanda kuma DPO ya tabbatar mun cewa ó ní pé òun sì pé àrídájú pé wọ́n rí àwọn ọmọ yẹn wọ́n rí wọn mú àwọn tó ṣiṣẹ́ yẹn wọ́n rí wọn mú wá sí ìdí civil law, that's Nigerian law. Wannan maganar tana nan a gaban CID commissioner 'yan sanda na jihar Neja ya ba. Ó ní kí wọ́n ti pín iṣẹ́ yẹn gan ó ti kà wọ́n CID náà lọ́wọ́ pé commissioner of police of Niger State ó ti pín iṣẹ́ yẹn sí police unit àpò ibẹ̀ ní
CID and other units. Umarni a tabbatar da cewa an zakulo wanda suka aikata wannan abun. A ganin cewa mu ma abun ya ja hankalin mu za mu turo lauyoyin mu don su zo su bi kadin wannan yaro su tabbatar da cewa kafin mu yi nan yiwuwa mu tabbatar da cewa an samu wayannan mutane domin hukunta. Wọ́n pé tọ́wọ́ bá sì tẹ̀ wọ́n àwọn ò rí pé àwọn mọ lọ́ọ̀yà tó ń wá tí ó dúró fún ọmọ yẹn tí wọ́n fi mú wọn wá sí ìgbẹ́jọ́ fún civil law. So in tó ṣẹlẹ̀ nìyẹn sà ọmọ yẹn gan wọ́n ṣe gé lọ́wọ́ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ní àgbègbè yẹn wọ́n ṣe tí wọ́n ṣe táwọn ti japa tiwọn làwọn fi wá mú wọn yẹn wá sí hospital tó wà ní àgbègbè náà. Thank you sir. Alright, ẹ ṣé gan Mr. Mohammed, ẹ ṣé gan. Òun lè náà gbọ́ yẹn. Olúwafẹ́mi lórúkọ mi o. Alright, mo understand. Ẹ̀sìn àwọn apààyàn lẹ̀sìn Islam, ẹ̀yin ọmọ Yorùbá ẹ kúrò ńbẹ̀. Àwọn Fúlàní fẹ́ wá pa gbogbo yín ni wọ́n fẹ́ gbalẹ̀ yín. Ẹ jí ẹ má sùn.